Aláǹgéré. wọ́n bá mú Alhaji Wasiu Pasuma síwájú mi, Alhaji Saheed Òṣùpá síwájú mi, Alhaji Wasiu bá wà ń bẹ sí Alabi Pasuma náà ni màá sì tẹ̀lé. Torí Aláǹgéré o, Aláǹgéré lètò. bàbá mi sọ pé èmi mo kó owó ra, mo kó olóńgbò Jíbọ́lá. Òfun ló ń jẹ́ ọlọ́pàá yìí tún sí ní Alábí. Tó yà ń lé kọ́nà lábàárà kó tó yé mi dé. Lábàárà rọra sí. Ọ̀tẹ́ sọlá náà ọ̀gá ọmọ òbáradà kẹ́ẹ̀dákẹ́ wọn ò fẹ́ gbọ́n kankan mọ́. Nígbà míì ìfẹ́ tí èèyàn bá ní síre èèyàn ó máa ń fa kí àwọn olólùfẹ́ èèyàn kan ṣe kí ni kan sọ pé ẹni kan báyìí tí ẹni báyìí ń sọ lélẹ̀. Olóńgbò ìtàn kan ní ó bí olóńgbò, kí ló wá bí ìtàn olóńgbò yẹn ni wípé àwọn tá à ń bọ̀ lẹ́yìn ó affect àwọn láwọn ọ̀nà kọ̀ọ̀kan. Nígbà tẹ́yìn dé odò sí ìtẹ́dá odò rú sáà máa lè wẹ̀ ń bẹ̀ mọ́ tí rí wẹ̀ ní odò ọ̀nà tó ń gbà wẹ̀ yàtọ̀. Aláǹgéré lètò. Ètò kan ní. Kókórúkọ mẹ́rin pọ̀. Ẹkúnkún mẹ́niyàn ní. Alátọ̀dá tún ṣẹ̀yọ. Ẹ̀sìnà tí ṣúgà o. Onílé wúrà dé ẹni wá sí ìṣáná fẹ́ gbọ́ o. Àríyá tó gba ìṣẹ́ ṣáná ti ń pè wá lélẹ́rẹ́ wọn lòun ló lè fún alálùjọ tá a máa gbọ́dún nù tó lè mú wa pàrọ̀nù rẹ̀. Ilé pé onílé wúrà owó ńlá náà fi ń pè mí òun ò fi gbé rága o. Àpọ́nlé iṣẹ́ mi mà ló bá jẹ́ ká tó wọ̀sọ gidi ká tó wọ̀ tẹ̀lẹ̀ gidi o. Kájọ́ gidi tó wà bọ́ ọ̀rùn ọwọ́ mu ọ̀rùn mi ọmọ orí pàǹpà o. Ká tó bu sápò fọ́ọ̀mù ìgboro owó ńlá ló lè ṣe rí pé òun ò fi gara. Orúkọ mi ni Abdulwasiu Onílé wúrà tí ògùn mọ̀ sí Onílé wúrà ọmọ Pàṣọ. Ọmọ Ọ̀ṣun state ní mí ní ìlú Ìlóbù Ìrẹ́pọ̀ lódùn local government. Iṣẹ́ orin tí à ń kọ yìí ó bẹ̀rẹ̀ ní ẹ jẹ́ kí n sọ pé a ti bẹ̀rẹ̀ ti pẹ́ gan-an lágbàdá tí wà ní school ni lágbàdá tí wà ní secondary school nígbà yẹn dáàtọ̀ sí man high school but ìjọ tí mo hold mic báyìí tí mo gbọ́ mic báyìí pé a kó iṣẹ́ eré wa jáde o ìgbà tó yẹ máa kàgbà tó ti ń kọ ní máa ní ìgbà tó ń ṣe eré ní kọ́nàkọ́nà lágbólé náà máa kà á mọ̀ ìjọ tí mo hold mic lórí stage báyìí that was January 5, 2003. So it's about 22 years now. Àwọn tájọ wà nígbà náà mo bá àwọn bàbá mi kan níbẹ̀ nígbà yẹn. Àwọn bàbá yẹn jẹ́ bàbá wa Alhaji Ganiyu Alẹ́sìnlọ́yẹ́, Alhaji bàbá mi Lateef Ìyàndá tátà lọ ni wọ́n ń kọ́ ńgbà yẹn. Mo sì bá ẹ̀gbọ́n mi tí mo gbà fún wọn dáadáa Kúnlé Yárò ẹ̀dá Kúnlé Yárò la máa ń pè wọ́n nígbà yẹn nílò gbà wọn ni mo bá lẹ́nu ẹ̀ gbà yẹn. So ẹnìkan wọn bẹ́ẹ̀ náà gbà tẹ́ pé àjọ máa ń tákọ̀rọ̀ à ń gbà yẹn ẹni tó jù mí lọ lọ́jọ́ orí dáadáa ni. So Sulaiman Ayọ̀mọ́ la máa ń pè ní Radical nígbà yẹn àwọn tí mo bá ń bẹ̀ nígbà yẹn. Èmi tún ní ọ̀rọ̀ tó tún rise nílùú yẹn nígbà yẹn nílòbù tó tún ṣáyé rise kó tó di pé tó ń kọ fújì kó tó kọ́ tó wá mọ̀ wá káàkiri state wa ká tó máa bọ̀ díẹ̀díẹ̀ lókè títí dòní. Ṣé mọ̀ iṣẹ́ fújì yìí gangan ẹni tó bí fújì yìí gangan lè sọ pé bí tàbá pòwe kan sí pé asọ̀rọ̀ kan ní lápọ̀já ló bá wí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ orin gangan òwe lórin ló fi jẹ́ wípé èké ìtẹ́ bá kọ nínú orin ó máa tabá nǹkan kan ìṣẹ́dá bí ẹ̀kọ́ àbọ̀gbọ́n àbí ó jọmọ́ pé ṣé lápọ̀já ló ń bá wí ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tó ní láti lọ́ọ̀dì mọ́ nǹkan kan ẹ fi wá rò bóyá èmi àtẹni ẹ ní fàǹfàǹgbà yẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa ológbò bàbá mi sọ pé èmi mo kó owó ra mo kó olóńgbò Jíbọ́lá. Òfun ló ń jẹ́ òfun lómi. Wọ́n tọ́jú ẹ làbákàbà àjọjúwá. Gbogbo èèyàn tó kùn ẹ làbákàbà àti wọ́n rí pé ológbò wọ́n rí pé fọ́ọ̀ì wọ́n wá bí ẹ́. Kí ló dé làbákàbà àti òtó fi fẹ́ràn ológbò ọmọ ní ẹ̀fí mílẹ̀ èmi yé mi. Ológbò yìí tún sí ní Alábí. Tó yà ń lé kọ́nà lábàárà kó tó yé mi dé. Lábàárà rọra sí. Mo ṣe wá mọ̀ pé èmi tí mo kóró olóńgbò mo ti mọ̀ pé ó ti gbọ́n ó bá tí mo ń bọ́ tẹ́lẹ̀ látẹ̀yìnwá ó ti wá tójú gbọ́ ló wá ń yà mí lè kan náà ìgbà yẹn mo ṣe wá mọ̀ pé bí mo ṣe máa súnmọ́ tẹ́lẹ̀
tí máa ń bá ṣeré máa jó kọ́ra mi jẹ́jẹ́ tó bá tásìkò tó máa jẹ máa fún olóúnjẹ wọn ò ní bá ṣeré pa bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ Kúnlé. àwọn ìpín kan náà apá méjì wọ́n pín síbì kan pé lágbájá ló ń bá wí. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá ọ̀gá ọmọ òun bá ń dákẹ́ wọn ò fẹ́ gbọ́n kankan mọ́ lẹ́yìn yẹn Yéṣu tí ń bá bínú tí ń bá sọ̀rọ̀ gbogbo nǹkan abájẹ́ o ìgbà àbájẹ́ kan Yéṣu yẹ Peter àjọ gbé dání fáǹsì kan náà Yéṣu lájọ ń lò ẹ̀dùn máa balẹ̀ ọba jẹ́ Yéṣu tí ń bá tún gbọ́ ẹ̀yin bàbá mi ìyá mi tẹ́ ń wò mí káàkiri àgbáyé ṣẹ́rí ń gbà mí ìfẹ́ tíyàn bá ní síre èèyàn tíyàn bá ní síyàn dáadáa ó máa ń fa kí àwọn olólùfẹ́ èèyàn kan ṣe kí ni kan sọ pé ẹni kan báyìí tí ẹni báyìí ń sọ lélẹ̀. kò sí show tí mentor mi Alhaji Wasiu Alabi Pasuma is my undiluted role model and mentor to me personally. Olóńgbò ìtàn kan ní ó bí olóńgbò kí ló wá bí ìtàn olóńgbò yẹn ni pé tá a bá ṣe bá a gbọ́ nígbà mi là ṣe máa ń sọ̀rọ̀ láwa tá a jẹ́ olórin adé agbo bí wọ́n fún wa topic láti lé pé ẹ bá a sọ lórí kóbìnrin máa ṣe nǹkan tí ò dáa àwa adé agbo àwọn ọmọ kéékèèké tó jẹ́ under age tí wọ́n ń hùwà àbàjẹ́ story yẹn máa change ní ojú agbo yẹn torí nǹkan tán ní ká sọ̀rọ̀ lórí kọ́ la bá lójú agbo. Gbà mo bẹ̀rẹ̀ ṣẹ́fújì mi kúrè ó wà nílé ìwé mi ìyẹn ní ọjọ́ kan mo ṣe exam lọ́wọ́ náà ní kákọ̀ọ́ lórí nǹkan kan wá sí ònáìdé òun náà ní ká sọ èlé lórí pé kí ni onílé bí fún wa oṣù ẹbọ ìyẹn ní àdúgbò títí wa ìyẹn gẹ́gẹ́ ló inspire mi sínú music Kúnlé. Ìgbà tí máa jáde mo wá bá àwọn méjì oṣù ẹbọ nígbà yẹn ó pé tí wọ́n mi ìlú káàkiri àgbáyé ìyẹn ní mẹ́ńtọ́ mi tí mo gbà fún tipẹ́tipẹ́ oṣù ẹbọ ìyá Alábí Ajíbọ́lá àtẹnìkejì o Alhaji King Dr. Sáré Òṣùpá àwọn àti Alhaji Wasiu Alabi Pasuma àwọn méjì tí mo bá nígbà yẹn àsìn tí nígbà tí etí mi náà sí music tí mo nígbà yẹn ni so Alhaji Wasiu Alabi Òṣùpá ń sìn orí wọn tí mo máa ń mọ̀ dáadáa lára àwọn ìtàn náà ògo ló wà ní ògo tí mo wí iye tàn débi pé ó dátànà tó tàn náà gan wálẹ̀ tó ó ṣèyàn tó wà lóhùn mo súpà ó tabalẹ́ni tó sọ pé òun mo súpà ẹ̀yàn bí sílẹ̀ bóyá ní èèyàn ò jáde rí àfàìmọ̀ bóyá nù ó lẹ̀ ló ń gbé bá ayé lórí ilẹ̀ àti ògo súpà tí ń gbà tí etí mi ń nà pé èmi náà fẹ́ máa ṣiṣẹ́ orin mo wá wò láàrin méjì pé ibo ni mo lè lọ ìbá mú Alhaji Wasiu Alabi Pasuma kò tí dáyé olúfin mẹ́ngbà yẹn tipẹ́ kó tó yẹ pé wọ́n mọ̀ mí ládùúgbò mi so because 1996 Alhaji Wasiu Alabi Pasuma wá ṣeré ní fún wa ní Ìlòbù àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n gbé wọn gbà yẹn so ó ti pẹ́ gan àtìgbà yẹn àwa wọ singlet tó máa ń pè nígbà yẹn ṣá mo wọ̀ wọlé nígbà pé gbúdọ̀ wọlé láti fòbì kan àrò wọlé náà ìná fi wọlé ńgbà yẹn spirit mi sọ fún mi pé tí n bá tẹ̀lé wọn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run Ọba àti tàwọn èèyàn tó tún fẹ́ràn tí wọ́n nínú àrí tèmi ṣe. ìbára tí wọ́n ti rò pé kíní kò lè bá wọn jẹ́ mi ọmọ òun padà ẹni tí wọ́n fọwọ́ sọ́ra pé wọ́n mọ́ àníyàn àtúngbà gbogbo ọpẹ́ ní tèmi ò Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ òun kọ́kọ́ kúrò àti lè dìde wádìí ṣòro ó lè jù èmi gan ò mọ̀ pé wọ́n padà di ọmọ tó ń sọ ó tiẹ̀ ti kọ́kọ́ra ròpin kó ti jù ó tiẹ̀ ti kọ́kọ́ra ròpin kó ti gbọ́ bó ti rò pé wọ́n jẹ́ àkú ní láyé mi ọba mi tó forúkọ rò mí ò wá sí i lọ́lábàdé lórúkọ mi bá fún káyọ̀ òun àtúgbà. ẹ̀yẹ́ ni pé má dúró má jà kan má sáré aṣáájú láyé má ṣe bí èsì òmùgọ̀ tó kù sínú ìgọ̀ tí kàkà kó tọ́ di ẹ̀wò wàá fò lọ kò fò lọ ó dùn ó di wì ó kù sínú ìgọ̀ tí ṣé bí tẹ́mi bà wà látún mú mi tó bá má dúró má jà kan má sáré aṣáájú láyé àtúgbà. mo ṣe dẹ́kun àkọ́kọ́ ní 2006 a pè ní
my time. Sanko ti dé, ó ti kọ nígbà yẹn, ó ti ṣe record jáde. Táwa kàn sọ̀rọ̀ nípa industry tí gbogbo ayé mọ̀, àti tí gbogbo ayé mọ̀ kò sí ládùúgbò a máa ní pé senior ló jẹ́. So táwa pé nídìí orin, táwa ní ká ka ìgbà táwa ti ń kọrin bọ̀, ó ń sọdún kékeré. So ó ti pẹ́ gan, but kí yàrá tó rí ẹni tó máa gbé lágbájọ́ ti ẹ̀gbà owó fi gbaniṣẹ́, àwọn tó rà ní gbà dáadáa, because wọ́n ṣe ń jáde báyìí kò pẹ́ náà ni wọ́n ṣe kíni, wọ́n pa because ibi tán gbé tó ń gbé nígbà yẹn, as in ṣẹ̀mọ̀ Èkó ẹ̀ lè fi wé Ọ̀ṣun state, kódà kí yàrá máa jẹ lómi níbẹ̀, wọ́n ló ń gbádùn bẹ́ẹ̀ ni nílùú òkè ìyò jẹ Sanko, but ìlú tó gbé ó tètè fi hàn, ọlọ́run dẹ̀ ní fi hàn láwọn palágbára ọlọ́run bá ló fi ní àtúndá ti dé Sanko Rásídì jáde wa òmìnira. So nígbà yẹn ọlọ́run bá mi ṣe dára fún gbogbo wọn lágbára ọlọ́run, because ni pé Alhaji Wálé Tẹ̀kọ́mà àti rí àwọn náà níwájú, Alhaji Táyé Àkàndé Currency àwọn náà wà ní iwájú nígbà táwa náà sọ pé abẹ̀rẹ̀ iṣẹ́ wa yìí. Alhaji Sulaiman Alao Malaika bàbá wa ni àwọn náà, ẹ̀mí àlòkù bàbá wa làwọn náà, because ni pé àwọn kankan wà tẹ́ pé ẹni tọ́lọ́run bá ti gbé nǹkan fún ìyẹn gbà fún, ó lè má jẹ́ ti tiẹ̀, wọ́n máa ń dákọ̀ ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ sọ pé ẹni tọ́lọ́run bá kẹ́ni kí ẹ̀dẹ́ gbà fún. Tọ́pẹ́ Nọ́tíkà lára àwọn ẹ̀gbọ́n wa ni Calypso Fuji, ọdún owó náà wọ́n mi àti wòlé ra rí ná, but kó tó kí máa ń gbórúkọ àjọ wà ní in the same group kan tó yẹ pé a máa ń sọ̀rọ̀ mbẹ́, Landoma group yẹn náà ní àjọ wà. Mo rí fún ebi, mo gbọ́ rí dáadáa bá àjọ sọ̀rọ̀ rí. Ní Tirilẹ́dà Alamu Olúyọ̀lé yẹn orúkọ tí mo mọ̀ dáadáa tó wà ní Ìbàdàn. Rẹ́kọ̀dù àkọ́kọ́ nígbà yẹn torí pé mi dé studio rí, mi dẹ̀ gbọ́ nǹkan tó jẹ́ producer rí pé àwọn kan máa ń kọrin fáwọn kan, bóyá nǹkan tó yẹ kó mọ́ mi lára láti gbà yẹn nìyẹn, torí mi ní producer àwọn kan dèmi. Bá mi ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ mo ṣe ní 2006 àkójáde ní 2007. So nígbà yẹn ìrírí tí mo níbẹ̀ ó pọ̀ gan, because ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí ò yé mi, as in èmi wò ó pé torí digital mo fi bẹ̀rẹ̀ nígbà yẹn mo pé ṣé tí màá ti fẹ́ kọrin láti máa ń ṣe live láti máa ń ṣe nígbà yẹn ọ̀nà ara o wàá kọ́kọ́ báyìí ó jẹ́ pé digital ní tó yẹ pé analog ni wọ́n máa gbọ́ voice backup, àwọn máa gbọ́ kínní, wọ́n máa gbọ́ kínní. Èmi nìkan ni mo ṣe album yẹn nígbà yẹn, èmi nìkan ni mo kọrin yẹn, èmi nìkan ni mo chorus ni mo ṣe backup ẹ̀. Nítorí kó rọrùn fún mi nígbà yẹn ni pé torí pé ó jẹ́ digital nígbà yẹn, ó jẹ́ kó rọrùn fún mi láti ṣe. Tá bá ti kọ́kọ́ nìkan lọ báyìí, tá bá ṣe mistake dédé bí tí mistake yẹn wà àwọn ọ̀gá náà máa yọ kúrò. Ó tọ́ pé analog nígbà yẹn ni máa ṣẹ̀tún bẹ̀rẹ̀ ni. Ìyẹn làwọn bàbá wa kojú láyé ìjọ́un. Láǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Wọ́n bí mi sáyé tán wọ́n bí mi sáyé tán ní mo bá dàgbà oníkálukú ń ṣiṣẹ́, wọ́n ń bèrè pé irúṣẹ́ òde mi àṣẹṣe. Ó ń sọ fún wọn ní ìgbà yẹn lọ́jọ́ yẹn, ìgbésẹ̀ fújì ilé mi dẹ̀yẹn wáyé o. Mo rò pé wọn ò ní ìgbà pé wọ́n á takú, wọ́n sọ pé wàá sí ìhùn ọlọ́run àdẹ̀gbé ẹ̀gá gúnlé. Àsìkò mi ti tó tí mo kọ́ sí ewé ẹsẹ̀. Lọ́mọdé pẹ̀ lágbà ló ń kó tún gba ẹ̀jẹ̀, àìmọye èèyàn náà tún wá ká nígboro tó igbó owó dédé náà sáré apá síbẹ̀ o. Àwọn ọlọ́tẹ̀ tó sọ pé olókan o, àwùjọ lọ́rọ̀ nígbà tá a ò kì í ṣẹgbẹ́, ó wo jura lọ ẹ má fọmọ wọ́mọ o, lẹ́fọ̀ ìbà ló ń bọ̀ gbogbo yín máa sá kiri. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Ní 1996 mo wà ní Castle nígbà yẹn mo kọ́ṣẹ́ painting work ní Castle lẹ́gbẹ̀ẹ́ Salolómi báyìí ká tó di alákọ̀ọ́kọ́. Mi ti kọ́ nígbà yẹn. Ìgbà yẹn mi ti kọrin, but mo like ẹnìkan gospel music lẹ́yìn ẹ̀ńkọ bàbá rà kọ́lọ̀ wọn bá fi origin wọn kọ́lọ̀ fọ̀rùn kẹ́ wọn. I love the man so much. Torí pé mo kàn like wọn as in mo nígbà mi tí kọrin rárá,
ó máa ń jẹ́ kí n ronú gan gbà yẹn tí mo kàn máa ń gbọ́ pé orin yìí ẹni yìí ló ń kọ ní báyìí ìgbà yẹn ó lè ṣe hallelujah kọ́ ni ẹgbẹ́ orin yìí sókè hallelujah ìràwọ̀ ọ̀run tó mọ́lẹ̀ wọ́n yan Ọlọ́run hallelujah ẹ̀yin òkè kún báyọ̀ hallelujah sọ́lọ́run sí bàbá hallelujah ó dá mi sí tilétilé mi gbogbo àtọ́fara tí ó má ṣe rùn ó pọ́n mi lé ẹ máa dojú ìgbàgbọ́ mi tì mí ẹ wò ẹ má yẹ kí n go deep jàre tí bá kàn wà lágbo mo ti wà lágbo kan jọ̀kan tí ẹnìkan ló pè mí lọ ságbó ẹni tó wá pè mí fún ìwà níyà òun like something like juju or gospel wọn pè gospel juju kí ló ṣẹlẹ̀ ok a lè lọ ọbẹ̀ náà ó lè àtàdé láwọn tó jẹ́ bàbá nínú àwọn olórin gospel mi ní láti máa crack ọpọlọ mi alákọrin juju ńgbà yẹn sá second record ni mo ṣe ní 2012 Rain Forever ìkẹta mo ṣe ṣe ni which is self-worth ti jáde ṣe rí mo lè sọ pé láti ilẹ̀ ni mo ń kọrin tí mo ń compose tí mo dẹ̀ ń kọrin jáde láti ìgbà mọ̀lẹ́sí máa sọ pé èmi lè wúra o ọmọ pàṣọ but anybody tí mọ̀ mí gbà yẹn ẹnìkankan ò tí mọ̀ mí as in ní state mi gan nígbà náà gbà tó di wípé wọ́n ṣe ní 2019 2020 wọ́n gbé ètò kan jáde àwọn Pasuma fan page which is PFP wọ́n pe ètò yẹn ládọ̀ stage ní Instagram program ní ìgbà yẹn ní corona stop wáyé ńgbà yẹn so wọ́n dẹ̀ pé wa ẹ̀gbọ́n mi kan ló pè mí à ń pè yẹn ní Adékúnlé Majid ní Ẹ̀rù King ó wà ní Island so ní wọ́n ṣe program kan kí wáyé tẹ́mi náà lè participate ní program yìí ní ìgbà wọn náà máa ṣe audition ìgbà báyìí wọ́n ní 1 minute inú bá dẹ̀ lọ kọ́ nígbà yẹn nínú àwọn tá a ṣe audition gbà yẹn wọ́n fà mí wọ àwọn tó máa wọ selection gbà yẹn tó fi yọ wá wíwá ó wà ń bẹ̀ ìgbà yẹn ni mo ẹ̀sẹ̀ wá ń jáde bọ̀ díẹ̀díẹ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ onílé wúrà lọ́dọ̀ àwọn fans ọ̀gá wa Alhaji Wasiu Pasuma nígbà yẹn ọ̀tọ́nà dẹ̀ máa ṣe ọlọ́run kà mí yẹ ni mọ̀ ṣe ọlọ́run ọba ló kọ́ wa mọ̀ ṣe èyí ni mo gbé igbá orókè nígbà náà tí mo ṣe first nígbà yẹn táwọn máa pín oyè ọ̀gá ńlá èmi kàn ṣáàtì ẹ̀ mọ́ra mi pé torí ìgbà tí wọ́n pín ọ̀gá ńlá 1 ọ̀gá ńlá 2 ọ̀gá ńlá 3 gbogbo ìgbà yẹn mi ti láǹfààní débẹ̀ bẹ̀rẹ̀ tí forúkọ Paso jẹun lọ́sùn gbà yẹn wọ́n ti pín oyè ó ní apá ti yapa lẹ́sẹ̀ ti yẹsẹ̀ ojú Paso imú Paso kíníkà Paso tí wọ́n fi àlùbáríkà Paso jẹun ọlọ́run lórí kó rí bẹ́ẹ̀ àwọn ò tí láǹfààní àti débẹ̀ nígbà náà so tó máa ní kan fẹ́ máa pín oyè ọ̀gá ńlá pé nọba kí ni mo wà máa ní musamara mi ní onílé wúrà ọmọ Paso tó nígbà tí wọ́n ń pín oyè ńgbà náà tí wọ́n ń yọ ọ̀tún ìlúkòsì ìjòyè èmi ò tí ì láǹfààní láti débẹ̀ dé kó máa mọ̀ mí báyìí ọ̀rọ̀ Paso àti ọ̀rọ̀ Alhaji Wasiu Pasuma pẹ̀lú Alhaji Táyé Àkàndé Currency wá kọ́tẹ́mi kan rí bẹ́ẹ̀ ni pé ó kọ́ni lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan tó bá ń báyàn ṣe onílé wúrà jọ gbọ́ Kúnlé jọ má fàyè já sílẹ̀ Kúnlé tó bá fẹ́ràn ọmọlàkejì dénúdénú onílé wúrà má fàyè já sílẹ̀ jẹ́ kẹ́ni tó ń bá ṣe kó mẹ́wẹ́ lọ́wọ́ ọ̀tún kó mọ́tòwé lọ sí ìnáyìndé torí pé bá ṣe ní ipò ní máa rí ó lè dán láwọn sẹ́bọ̀ ìkó ó yípadà onílé wúrà àjọ ọlọ́pẹ́ ọmọ Paso ìjọba láṣẹ ní pé ká máa fàyè já sílẹ̀ bí yẹn bá ń súnmọ́ ní ìwé sẹ́bọ̀ ìwádìí ẹ̀ wò dáadáa pé ṣé kìí ṣe pé tọwọ́ mi náà fẹ́ gbà áhùn ọlọ́pàá ìwé sẹ́bọ̀ ìdùnnú mo ṣe ní tọwọ́ náà fẹ́ gbà òun ò sí yá fúra tọwọ́ náà fẹ́ gbà òun ò sí yá fúra o tọwọ́ náà fẹ́ gbà òun ò sí yá fúra tọwọ́ náà fẹ́ gbà òun ò sí yá fúra ìra ò fẹ́ pópòrò dénú ẹni òbí kíta àwọn
tó bá ti ní ṣòro gbogbo wọn wá túká wọ́n rí jẹ́ láàrin ló ṣe rí wọn ránṣẹ́ ṣe náà gbádùn lọ́dọ̀ rẹ̀ náà fi ń tẹríba fún ẹ bàbá olówó àdúgbò yìí ó máa tó fẹ́ ẹ̀hún bí kò kú tó nítọ̀ làákan lè rógún ẹ̀ pín ni gbogbo bàbá tó àlè hàn kò máa dé inú wọn ṣe náà wọ́n fà sẹ́yìn ò ṣe náà wá fún ẹ ẹni ọ̀yàyà lẹ́nu wọn tí ò sì dé inú wọn ẹni ọ̀yàyà lẹ́nu wọn tí ò sì dé inú wọn àbí tó ń bá jọ ọlọ́run lọ náà máa lé wa bá o ọlọ́run máa gbé wa lókè ohun àwọn ọ̀tá wa ọ̀tá tó fojú bá hàn ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ o. Alhaji Wasiu Alabi Pasuma láti gbà tẹ́mi ti súnmọ́ wọn wọ́n ń sọ pé báyìí ní tẹnìkan rí wọ́n kẹ́ sọ pé ìgbà tí wàá dín kọ́ ẹ fàyè ẹ̀sọ́tọ̀ no ẹ̀kọ́ táwọn akọ́ bẹ̀ ni wípé bí bàbá ṣe dára dé ọmọ nígbà yẹn dáadáa létí àbárò pé ó yẹ kí ọmọ yìí lè padà ṣe báyìí tọmọ náà wá tó padà ṣe bẹ́ẹ̀ sẹ́mọ̀ àwa tá à ń bọ̀ lẹ́yìn ó affect àwa náà láwọn ọ̀nà kọ̀ọ̀kan ọ̀nà ó ló gbà affect wa ọ̀nà tó gbà affect wa ní wípé ibi táwọn náà ti fẹ́ mú nǹkan àbí nígbà tẹ́yìn dé odò sí tẹ́ dá odò rú sáà máa lè wẹ̀ ń bẹ̀ mọ́ tí rí wẹ̀ ní odò bẹ́ẹ̀ ni ṣẹ́ni tán pè ní Yorùbá àtọ̀rọ̀ ó dìpù gan ọ̀nà tó ń gbà wẹ̀ yàtọ̀ tó ló ti wà lórí láì tipẹ́ tó wà lórí pátákó yẹn tipẹ́ tó ń gangan fẹ́ wẹ̀ ń bẹ̀ tí ò ráyè wẹ̀ so ó fẹ́ wẹ̀ níbẹ̀ tí ò tí ráyè wẹ̀ ń gbà yẹn rí lẹ́dà ó wẹ̀ kọ́lọ̀ndẹ̀jẹ̀ kó rí ìwé yẹn wẹ̀ dáadáa àbẹ́lọ̀ kíjà wáyé inú iṣẹ́ fújì ká gbà pé gbogbo nǹkan láyé àsìkò ni àsìkò tọ́lọ̀ bá kádàrà pé ó máa wẹ̀ tó máa wẹ̀ táyé á rí pé yẹ̀sẹ̀ ni ìwẹ̀ ó mọ́ ó nìyẹn ọlọ́dọ̀ ní jẹ́ kó dọ̀tí mọ́ tiwa náà àti tiwa náà dáa ẹlòmíì aró kan yóò máa róore gbà níbi kan òṣùgbàkọ̀ sí ilẹ̀ òdẹjọ́ ẹ̀dá ló ń sáré ọlọ́run ọba ló ń láàyàn ẹni àti ìrò tẹ́lẹ̀ wí pé kò lè pàgọ́ ṣèbó nǹkan ló kọ́lé alárinrin mo rọ́mọ ẹrú tó padà wá jọba o mo rọ́mọ ọba tó padà tó dẹrú ọ̀rọ̀ ọlọ́run náà bá àdìtú ní ibi tó romi bá wa ó máa ṣe fòmí dáa. Alhaji Wasiu Alabi Pasuma mo bẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́run má fà wọ́n sẹ́yìn kọ́lọ́run dẹ̀ má pa wọn fún wa a ti pàdé ní òde bí a ní àìpẹ́ yìí náà a sì jọ wà lóṣogbo ní ìbàyẹ̀ ọjọ́ méjìlá jọ wà lóṣogbo lọ́jọ́ méjìlá wọ́n ṣe ní ìbàyẹ̀ tí wọ́n ṣe dáadáa ní pé àwọn tí wọ́n mọ̀ wá máa sọ pé àwọn ilé ìwòrán Pàṣọ ní bá níyan sórí Pàṣọ ni sí Pàṣọ ṣe kíni kan ni wọ́n rí pé gẹ́gẹ́ bí bàbá sọmọ Alhaji náà máa fẹ́ sọ pé wàá mókè wàá ga wàá lálùyọ lágbára Ọlọ́run ba bìlífù ní Ọlọ́run ba wàá lálùyọ wàá ga wọ́n máa ń ṣàdúrà fún wa nìyẹn táwọn dẹ̀ máa ń sàmì gẹ́gẹ́ bí ìfẹ́ tá a ní sí wọn tá a dẹ̀ nígbàgbọ́ wípé àdúrà tán sí fún wa yẹn ó máa gbà. kìí ṣe tọ̀tẹ̀ kò ń ṣe ti ìlara kankan wọ́n bá mú Alhaji Wasiu Alabi Pasuma síwájú mi Alhaji Saheed Òṣùpá síwájú mi màá kọ́kọ́ gbà lálákọ̀ọ́ pé bàbá mi làwọn méjèèjì tó máa ní ta ni kí n tẹ̀lé inú àwọn méjì pé ta ni mẹ́ńtọ̀ ẹ̀ màá ní Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Wasiu bá wà ń bẹ̀ àwọn ti di bàbá Wasiu Alabi Pasuma náà ni màá sì tẹ̀lé torí rísìn lélẹ̀ wọ́n ti mọ̀ mí ló ń lé wúrà tipẹ́tipẹ́ ládùúgbò mi nínú ìlú mi ní stéètì mi so wọ́n wà tó wá di 2019 yẹn 2020 tí mo tó wà di pé onílé wúrà ọmọ Pàṣọ ó wá ju alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì lọ ti tẹ́lẹ̀ lọ bí wọ́n sì alákọ̀ọ́kọ́ lẹ́kejì tí mo mí ni pé ó ju gbà tí mo pé wọ́n mọ̀ mí lónílé wúrà ládùúgbò mi wọ́n mọ̀ mí lónílé wúrà ní ìlú mi wọ́n mọ̀ mí lónílé wúrà ní stéètì mi wọ́n tó wá onílé wúrà ọmọ Pàṣọ wọ́n tún wá ṣe kíni wọ́n tún wá dá mi mọ̀ ju ti tẹ́lẹ̀ lọ so ó túmọ̀ sí wípé àwọn tó jẹ́ fans Alhaji Wasiu Alabi Pasuma wọ́n fẹ́ràn wa látara Alhaji Wasiu Alabi Pasuma láwọn fans Alhaji torí àwọn Alhaji kan tẹ́ pé wọ́n máa ń gbéṣẹ́ fún wa pé ayá ọmọ Pàṣọ náà ni wá bá mi ṣiṣẹ́ ṣé máa wá ṣépè fún rẹ níbẹ̀ ni kò ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run bá ní ẹ̀sìn jẹ́ ni. àǹgẹ̀rẹ̀ o àǹgẹ̀rẹ̀ aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ àǹgẹ̀rẹ̀ ó yá ló mọ ojú rí. wọ́n rẹ̀ bá tí ń bá rí nípa iṣẹ́ tí yàn ń ṣe normal thing ní challenges ní ilé tó máa pín wálẹ̀ mi ní kọ́lọ̀ má jẹ́ kárí àti rí oríṣiríṣi. ẹ̀yin ti wá ní àgbáyé tẹ́ ń wọ káàkiri ayélujára tí ẹ bá ti ní nǹkan ṣe òde ìyàwó ìkómọ òkú àgbà gbogbo òde ẹni oríṣiríṣi ìfẹ́ tẹ́ bá ti fẹ́ ṣe ẹ pé
onílé wúrà mi níyà wọn ló ń lòlè fún alálùjọ tá a máa gbọ́dún nú tó lè mú wa pàrọnù rẹ̀ lọ́jọ́ náà tí bí mi náà ti wò kọ́sẹ̀ jáyé mi ògo mi máa tàn kárí ayé ni wọ́n ní iṣẹ́ orin fújì ni wọn ò ṣe là ó wọ́n lóògùn máa pọ̀ ṣùgbọ́n tọ́lọ́run ni ó ṣe 090 666 28087 090 66 62 80 87 Ẹgbẹ́dá ni mo wà ní ìlú Èkó ṣùgbọ́n ọmọ Ọ̀ṣun ni mí Ọ̀ṣun náà dẹ̀ láti máa ṣe kí ni àti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn fáǹsì wa pọ̀ sí jù kò sí ìlú tá a kì í lọ mo wà ní Òṣogbo lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ọ̀ṣun mo wà lọ́ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tí wàá Kọ́ládé Jòjò Katsina ti ṣúgà rè o alátàntà ti dé ẹ lọ fọ́lọ̀ ẹ lórí YouTube Katsina ti ṣúgà wà á ṣètò bí ẹni yàtọ̀ o alàǹgẹ̀rẹ̀ o alàǹgẹ̀rẹ̀ o Katsina ti ṣúgà ni ṣúgà leaks náà ń pariwo á ṣètò bí ẹni tó yàtọ̀ o ẹ máa lọ bá wọn polówó ọjà fún ẹ o ajájúgájẹ alàǹgẹ̀rẹ̀ o alàǹgẹ̀rẹ̀ o èmi ọmọ Pasuma o èmi ò ní ilé wúrà o ọ̀dọ̀ wọn sáráwá wà o wọ́n fún àlétò inú wa sì tún dùn àǹgẹ̀rẹ̀ alàǹgẹ̀rẹ̀ o àǹgẹ̀rẹ̀. Igun mẹ́rin láyé ni ọ́, igun mẹ́rin ni ṣúgà ní, ètò kan tó